kí tó kó Ìjẹ̀bú ni mo ti ra ré bí wọ́n ní Àdìsá kì í ṣe téèyàn lè fọwọ́ rọ́ sẹ́yìn ní mọ́mẹ́ǹtì yẹn. Àdìsá òun number one táwọn èèyàn náà rí òun náà bí Bàrí Àràsá tó lóun jẹ́ tó ń jẹ́ Bàrí. Alhaji Dr. Sikiru Ayinde fúnra ẹ̀ ló sọ mí ní Bàrí Ìjẹ̀bú. Little Barrister làwọn ń lò eléyìí Bàrí Ìjẹ̀bú níbi ìjọ kan kẹ́ lè mọ ibi tó wéde àwọn àti Barrister pàdé. Barrister play lálẹ́ àwọn ọmọ aláṣẹ ló ń ṣe nǹkan níjọ́ yẹn àwọn play ní ọ̀sán Auditorium College lọ́dún náà lọ́hùn. Wọ́n àti gbogbo èèyàn ń wò pé bóyá gbéraga tí wọ́n bá ní policy gbéraga làwọn èèyàn máa pe ẹ wo ìgbà tí ya Alhaji kú yẹn náà tábà ní káwọ yẹ ká Alhaji ìkànnì tí wà ń bẹ ẹ wo bàbá òbí. Aláǹgèrè. bọ́ọ̀dù kọ́kọ́ tó dùn èmi tó dùn mí ni pé ojú bá ní rẹ. Aláǹgèrè lẹ́tọ̀ ètò kan ní orúkọ mẹ́rin pọ̀. Orúkọ mi ni Olúwọlé Babalọ́lá ọmọ ìlú Abẹ́òkúta níjàyè ṣùgbọ́n abẹ́mi sí Jẹ̀bú-Òde tó Jẹ̀bú-Òde ni mo ti ṣe kékeré. Mo lọ sí primary school then mo lọ secondary school ńbẹ̀ táwọn dàgbà bọ̀ èmi gẹ́gẹ́ bí ọmọ àlùfáà ni mo jẹ́ ọmọ ìránṣẹ́ Ọlọ́run ààyè gbà mí but mo wà force láti jáde jẹ́ ọmọ ìgboro díẹ̀. Fún àpẹẹrẹ mo wo interview Alhaji Rasaq Àràsá. Àwọn tí mo bá tó jẹ́ pé wọ́n ń kọrin nílùú yìí wọ́n ń pè kan ní Àyìnlá Garuba orí Adéwẹ̀lẹ́ntì wọ́n tún pè kan ní Àyìndé Sajan ọlọ́ba mi dẹ̀lẹ̀ fún wọn láfta àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹni mo dé. Mo rí pé wọn mention ọ̀gá mi kan tí mo láǹfààní láti ṣiṣẹ́ ní under ẹ̀ bí ọ̀gá mi yẹn ti late sí yín o kọ́lọ̀ bá ń foríjì wọn. So meanwhile after then Aliyu Aremu mo wo interview rẹ̀ náà but it wá dùn mí the worst part ni pé onílù ọ̀gá mi yẹn wọ́n interview òun náà. ní tí mo kọ́kọ́ lùlù fún òun ni bàbá wa ní akéwì náà ń pè lẹ́gbà náà lọ́hùn. mo lùlù káàkiri ni mo pàdé ọ̀rẹ́ mi ìyẹn Musiliu bẹ́ẹ̀ ni bàbá mi ti mú mi lọ sí Kútọ́nù lọ́dọ̀ Sùrájú Àlàbí Odùtọ́lá Màláíkà. kò tẹ ẹ bá mention ọ̀gá mi tí wọ́n tó yàtọ̀ sí pé bóyá ti bẹ́ẹ̀ lórí ńlá kan ṣeré kó tó dípò dọ́dọ̀ ọ̀gá mi yẹn but ó yẹ kẹ́ni yẹn dárúkọ ọ̀gá mi sọ tí mo dẹ̀ ń sọ ní Ojúbánirẹ́ níyì Ojúbánirẹ́ sọ ọ̀gá mi tí mo ń sọ yìí kò sí bá a ṣe máa sọ̀rọ̀ fújì níjẹ̀bú-Òde ní 90s ọmọọba Síkírù Adéwálé Àdìsá and his Fuji compilers Bàrí Ìjẹ̀bú ẹ mọ̀ kó tẹ́lẹ̀ fi Bàrí Ìjẹ̀bú sínú kíní èèyàn ó mú ìpò ó ń kọrin ó stand bí Barrister mo láǹfààní láti súnmọ́ láti bá wọn ṣe pátá dé olórin pọ̀ Ìjẹ̀bú-Òde around that time Àràsá Rasaq Calypso Síkírù Àkàndé Calypso ọmọọba Síkírù Adéwálé Àdìsá tí mò ń sọ ẹ̀ then Lẹ́kan Amájẹrẹsì yẹn ó ti late kí tó kó Ìjẹ̀bú ìkan náà tún wà Muftau Àyìnlá Ṣẹ̀ṣẹ̀mà Làbòté then a ní Ṣàwúrà Síkírù Àrẹ̀mú Ṣàwúrà Jẹ̀bú-Fẹ̀ wọ́n pọ̀ nínú wọn wà tó jẹ́ pé Èkó náà wà tán wálé fápẹ́rẹ́ Òkìjì Síkírù Adémọ́lá Òkìjì àwọn yẹn fi wọ́n wà ní Bàrígà náà wọ́n tẹ̀dó sí ọ̀tọ̀ máa ń wálé ọmọ Ìjẹ̀bú ni wọ́n ta máa ń pe Òkìjì ẹni àtàwẹ̀ Bàrígà ń gbà yẹn but kan tí mo fẹ́ fàyọ Síkírù Adéwálé ọmọọba Síkírù Adéwálé Àdìsá náà tó tẹ̀dó sí Ìjẹ̀bú-Òde tán bẹ́ẹ̀ sí Ìjẹ̀bú-Òde as a Fuji musician tí ò bá jẹ́ number one tó rèé lójú akáwò pé two but èmi as a person gẹ́gẹ́ bí ìwòye mi dẹ̀ nǹkan tí mo rí time yẹn but during that 90s níyì Ojúbánirẹ́ èmi bá wọn lọ́dọ̀ ẹ̀ ni bó wa mọ̀ pé ọ̀dọ̀ Sálàwà lọ́ ti kúrò wọ́n tó wá sọ́dọ̀ wa ok oní ní ìtókò lọ́dọ̀ Sálàwà yẹn tó kọ́ lè bọ́ sọ́dọ̀ èèyàn kan ṣá so Àdìsá stand ní Ìjẹ̀bú-Òde ó stand out even tó bá rí lójú o lè sọ pé onífújì ni kọ̀sójú òrọ̀ gẹ́ẹ̀d afa là ń pè ní stage nígbà ẹ̀wọ̀n tí láǹfààní àti lọ́mẹ́ka pé during that time Ìjẹ̀bú-Òde ń ṣe àríyá gan àwọn tó bá wà ní Ìjẹ̀bú-Òde dáadáa ń gbà yẹn Ìjẹ̀bú-Òde mórí tán ṣe àríyá 3 days yẹn ọ lè ti bẹ̀rẹ̀ láti Friday Saturday Sunday eléré ńlá bíi mẹ́tẹ̀ẹ̀t Barrister lè play lẹ́nìí kí Wasiu play lọ́la kí Délé Táíwò or Shina Peter kó play ní family kan náà different day Ìjẹ̀bú-Òde mo ti rí tán ṣe ìnáwó 7 days nígbà tí bàbá wa òkú náà wọ̀ kú 7 days náà ẹbí nísà òbí wọn kó irinṣẹ́ wọn kó ní Lagos garage níbẹ̀ yẹn
mẹ́ni ìjẹ̀bú àwọn ṣe pàtí bí ẹni pé mọ̀ ní ṣe mi time yẹn Ìjẹ̀bú dùn most àwọn onífújì gan wọ́n pọ̀ tó jẹ́ pé ní ìsìlábà wọn lè master ká gbúrò wọn káàkiri but inú ìlú yẹn wọ́n ṣe dáadáa tó ń play lọ àti sáà tí mò ń sọ yìí a lè ti kúrò nílé nígbà mi láti bí Wednesday tá máa ti play kan máa bọ́ síbi play kan from one place to another a máa lé rẹ̀sùn àdàrà tó bá di weekend tá bá ṣe rí tọ̀sán la máa ní talẹ́ bẹ́ẹ̀ ni ó jẹ́ sẹ́ni tí ó mọ̀ ó bá dágbẹ̀ different agbo àwọn aláyé even during time kan bí 90s tí Alhaji àgbà Dr. Sikiru Ayinde Barrister wọn sí around àwọn play kan tó yẹ kí Alhaji ṣe mo sì ní ẹ̀la lọ ṣe náà a lọ ṣe kan ní ọ̀rẹ́ fún àwọn máa yẹn ó jẹ́ oyè Babalájí of Ọ̀rẹ́land ni àwọn ọmọ Òwò ni wọ́n mọ́tò náà ń tà but ọ̀rẹ́ yẹn rán bẹ́ẹ̀ sí pàtí yẹn ṣe wé ní field náà ta lọ́lọ́ lọ́jọ́ náà lọ́hùn wọ́n sọ fún wa pé ká ní Barrister wà ní Barrister ló yẹ kó wá play ní agbo yẹn tó kẹ́lẹ́ mọ bó eléyìí tí mò ń sọ yìí níjẹ́ ọmọọba Síkírù Adéwálé Àdìsá in fact very fantastic ẹni tó máa pẹ̀gbù Àjànàkú ló máa sọ pé òun rí nǹkan fìrí ẹni tó bá tẹ̀ ní nǹkan tí mo sọ ẹ̀kọ́ challenge mi moment tí mi fi wà pẹ̀lú wọn tó mi ò pẹ́ but moment tí mo fi wà pẹ̀lú wọn yẹn bóyá mo lè yí about John gbogbo southwest oníbi tá a dé Èkó ni ààrẹ sẹ́pa gbogbo Jẹ̀bú side environment Jẹ̀bú gbó à ń lọ ààrẹ àgọ́wòye ààrẹ sẹ́pa gbogbo yẹn ká máa sọ Ìgbágùjì Oǹdó Èkìtì ní ọ̀nà rẹ̀ tí mo dárúkọ yẹn Èbúté Mẹ́ta Òṣòdì lọ bẹ́ẹ̀ ìlú pọ̀ tí mi ò lè dárúkọ a lọ ìlú kan lọ́dún kan a ní play lọ́sàn-án níjẹ̀bọ́dé pé yẹn ọ̀nà Ẹ̀pẹ́ àti bá ṣe tẹ múrin àjò ìpọ́ nìyẹn à ń lọ lálẹ́ àrùn délẹ́bù kan títí táyé ọ̀rẹ́ǹd ojúpa tó wá wọ̀ on time àwa à ń lọ aṣáǹgbé àwa dábúlé kan abẹ́ ìṣúkẹ́ṣúkẹ́ ibi tá à ń lọ wọ́n júwe àwa yà lábúlé kan wọ́n sọ pé bí ni wọ́n sọ fún wa wípé àwọn tá a fẹ́ lọ play fún wọ́n ti wá dúró dè wá ní ibi ẹ̀yẹn pẹ́ láti ọwọ́ alẹ́ nígbà tá a máa débẹ̀ yẹn bí aago kan òru bá a ṣe dúró ní ibẹ̀ yẹn sport yẹn gbogbo ẹ̀ dúdú kékeré mọ́tò tẹ̀dẹ̀ wá máa akọ̀ngbú òkun tó ń ró ní èyí tẹ̀ ń bá ń pé kí ló àwọn tá a wà ń bẹ àwọn bandits wọ́n sọ pé òkun nìyẹn àwọn arábílé wọn sọ pé àwọn ẹni tí wá dóde wá pé wọ́n ti dúró wọ́n gbé Range Rover àbí Land Rover wá wọ́n Land Rover ló lè lọ sí ọ̀nà yẹn nígbà kẹ̀lẹ́ Bedford la máa ń lò tá a máa fi ń kóró iṣẹ́ Bedford yẹn ńlá ni ó fẹ́ dàbí Bedford Alhaji Ṣẹ̀fẹ̀ Àlàó ń lò nígbà kan blue wọ́n gbé Ṣẹ̀fẹ̀ Àlàó sí lára bí Bedford bẹ́ẹ̀ ni but òun tó wá tóbi díẹ̀ a máa kó stage a máa kó ẹni tí mò ń sọ eléré tó gbajúmọ̀ tó lè fọwọ́ sẹ́yìn ni níjẹ̀bọ́dé ńgbà yẹn but ó tó wá dùn mí nípa ẹni tó lùlù tó jẹun lábẹ́ wọn kò lè mention orúkọ pé òun tẹ̀tẹ̀lé lágbájá for what even mo jẹ́jọ́ kan mo dẹ̀mọ́ pé kì í ṣe jọ́ kan èmi bá wọn bẹ̀ mo bá níyì Ojúbánirẹ́ ní ọ̀dọ̀ Adéwálé Àdìsá ni láti mò ń sọ yìí tẹ́lẹ̀ mọ́bi tó ní kìmídé 50% àwọn bambos ẹ̀ Ìbàdàn náà ti ń wá láwọn nílùú inú Alhaji Láti onímọ̀lẹ́ gángan nínú wọn ni Bọ̀dá Túndé tó lù yálù inú wọn ni létà tí Káká ló lu jazz tẹ́lẹ̀ but létà tí Káká tí olù jazz mọ́ ló ń ṣe ẹnjìníà láti Ìbàdàn náà Adéolú Aláwáyà táwọn ló ń gbà yẹn Ìbàdàn ló ti ń wá àwọn ọmọ Ìbàdàn wọn pọ̀ ní láàrin wọn gbà yẹn tó jẹ́ pé gbà mọ́ lè ti dé láti Thursday gbàmí Wednesday náà máa ti wọ Ìjẹ̀bú-Òde from Wednesday la máa ti bẹ̀rẹ̀ play dẹ̀nẹ́ má gbàgbé nígbà tí mo ń sọ yẹn 90 tí mo ń sọ yẹn kò sí nǹkan tó ń jẹ́ all ò tí ì fẹ́ kò wà fẹ́rẹ́ pé wọ́n ń lo all gbangba làṣántà títì àfi àdúgbò tó bá níbi school field náà máa lọ lò bọ̀ pé kò ní ibi ó ti àwọn eléré ńláńlá àwọn Alhaji Wasiu Ayinde àwọn Barrister àwọn chief commander Ebenezer Obey wọ́n play láàrin títì kọ́nítà ìlà because èmi jẹ́ nǹkan tó jẹ̀gbọ́n dàgbà díẹ̀ níjẹ̀bọ́dé mo kọ́ fìgbà kan nǹkan tá a fi bẹ̀rẹ̀ pé àwọn èèyàn gbé kìnìún lórí ta máa lọ ta tọ́mtọ́m ní pàtí ta obì gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run wọn kó sìgá mọ́ bọ́ létà tí mo gbé pàtí yẹn ni mo rí pé àwọn bọ́ọ̀sì kan wà sìgá lóríṣiríṣi àwọn tobacco táwọn èèyàn tó ta bọ̀tà wá tọ́mtọ́m orógbó nǹkan kan táwọn kó lọ yẹn ìyẹn ló jẹ́ kójú mi là sí pé ká like bí music so ó dẹ̀ sí ó ti ń flow lẹ́jẹ̀ mi sí oríṣiríṣi eléré ni mo bá pàdé níjẹ̀bọ́dé
Obe to play live and direct tá máa wò báyìí ní tí even àwọn èrò máa surround eléré náà ni nílé kúkú mi ò ní gbàgbé níta àtẹ ẹ̀bọ̀ níwájú ilé kúkú àbó Obe play mélòó la fẹ́ kà ní àdúgbò tèmi gangan because ọmọdé olówó ni mí mo rántí rẹ́kọ̀dù kan tí Alhaji Wasiu Ayinde ṣe ní 80s yẹn ó kọ ojú olówó ìrìyà bó ti kéré mọ́ tó àwa tó wà níbẹ̀ ààrò ni wọ́n o àwọn èlòmí máa ń gbé sí àwọn òbí ojú olówó Èkó ló ń sọ ojú olówó Ìjẹ̀bú Òde yẹn ni because mo rántí ní 80s yẹn Alhaji Wasiu Ayinde nígbà tó ti wà jẹ́ Tàlàsò wọ́n wá ń play nínú ládùúgbò wa fún àwọn ojú olówó social club lọ́kẹta léyà ìwé àyà ojúde ọba àwa náà pẹ̀lú àwọn tó máa bá wọn kó ṣàṣọmọ àdúgbò tó máa kó sí àsìnú compound yẹn wọ́n ń lo ilé Alhaji kan Alhaji Adesina tá à ń pè ní Alhaji leader nínú compound yẹn náà ń lò ní ọdún náà ayé àwọn Olúpẹ̀rí àwọn máṣọdún gbogbo àmì tí rí àwọn Olúpẹ̀rí lójú live and direct àwọn Akeem Alágógó bẹ́ẹ̀ tó jẹ́ àwọn ọmọ Wasiu Ayinde pẹ̀lú fákà àwọn tó máa fákà Lagos colour tó ń gbé wá ń gbà yẹn fákà náà lò ńgbà yẹn so ládùúgbò wa ojú olówó tí mò ń sọ ìní ojú olówó social stop ẹni tó bá nírọ́ ni kọ́ challenge mọ̀ ní 80s Alhaji náà wọ́n á máa mọ̀ nǹkan tí mò ń sọ yẹn K1 tí wọ́n wá pè ojú olówó social club every jọ́ kẹta léyà wọ́n máa fowó wọlé ní but night mọ́jú ni pẹ̀lú tàbí bá dọwọ́ dééré bí wọ́n á lè ṣílẹ̀kùnlẹ̀ for free but ní moment lálẹ́ yẹn àwa tájọ́ máa dúgbò gbà mí àwa máa lọ sí inú ilé Alhaji yẹn lókè pẹ̀lú àwọn ọmọ ọkọ̀ máa lọ máa bá ibẹ̀ wo gbà mí àlọ́ lọ bí mọ́ọ̀sì àwọn ilé kan wà náà tá a máa gun fẹ́ǹsì wọn tá a máa gbábẹ̀ wò nígbà tá a lè lówó tá a máa fi wọlé ńgbà yẹn at least wọ́n sì lójú mi wọ́n sì wá bí ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mẹ́ta bí àwọn ojúlé social club yẹn bọ́n ṣe ń gbé Alhaji wá yẹn àwọn tó tún next wọn àwọn pè wọ́n ní ojúlówó progressive club àwọn yẹn ń gbé Àyùbá wá so àwọn yẹn máa lọ lo hotel kan tá à ń pè ní Satina hotel ní time yẹn àwọn tó tún junior wọn àwọn senior ní social club yẹn progressive ní àwọn kékeré so Àyùbá làwọn yẹn ń gbé wá lọ́dọọdún nígbà yẹn fi ijọ́ kẹta léyà. Àlàǹkèrè. kí n tó kúrò níjẹ̀bú ni mo ti ra aré tó bá ń sọ̀rọ̀ ra aré characteristic of aré oríṣiríṣi àwọn aré kan wà àbúrò kan gbígbó kankan bẹ no àwọn aré kan wà social life kan like afẹ́ fàájì bí ìgbà tá à ń ṣeré yẹn náà tá a bá ń play lọ́wọ́ tí mo wà lọ́dọ̀ Àdìsá yẹn àwọn kan máa dé lọ́wọ́ tó bá jẹ́ bí Ìjẹ̀bú Òde láti play tó máa jókòó sẹ́yìn tó máa ṣe wọ́n lálejò kó owó tó máa lọ ra tí fún wọn tó máa wà lẹ́yìn ṣe Àdìsá tí mo sọ ó láwọn mánéjà méjì kan even kò sí mánéjà tó wúwo tó àwọn mánéjà tí mo sọ yìí wọ́n dẹ̀ gbajúmọ̀ wọ́n popular à ń pè kan lẹ́lẹ́gùsí Buffalo ẹlẹ́gùsí ìkejì à ń pè ní ọ̀dà Abe àwa boys àwọn àpè ọ̀nìmọ̀ nílẹ̀ tí àràbó lówó tó bá láwọn mánéjà tí mo sọ yìí even tó bá lọ plane bí kan àwọn tí ò bá tí mọ Àdìsá tí ó máa bá ò bá wọn lè léré ni bọ́ ṣe bọ̀ wálẹ̀ tán àpapà Buffalo bọ́kọ̀tọ̀ bí ọká ó lè sọ pé mánéjà làwọn eléyìí ìsàbíbà mánéjà àwọn barista bí tọkọtọ ti tọ́ rówó mọ̀ ní lẹ́dà yẹn bọ̀dábẹ̀ yẹn lẹ́dà àgọ́ owó ẹ̀ àwọn ṣé ìjọba mọ̀ àwọn náà ní Ìjẹ̀bú lọ́wọ́ ó máa ló mọ Àdìsá mọ̀ Ìjẹ̀bú Òde mo fẹ́ lè fi gbogbo ẹni sọ pé síkìrà ọmọ ọba síkìrà Adéwálé Àdìsá ní mẹ́mẹ́ntì ẹ̀ ń rè ju àràsáàsá lọ gẹ́gẹ́ bí òye mi tí mo jẹ súnmọ́ Àdìsá yìí gan kì í ṣe pé ajé àpákà ni mo jẹ́ lẹ́yìn wọn ọjọ́ kan gan wọ́n fẹ́ lé mi bọ́lẹ̀ pé wọ́n ń pè òkúta ilé làwọn kan máa ń sọ fún ọmọ Ṣákìrù tí mo jẹ ń sọ yìí influence wọn mo fi wọ inú kíní yẹn because bàbá tẹ̀ tí ń lọ play bẹ́ẹ̀ máa tẹ̀lé wọn bá gbé báàgì lu wọn kọ́ọ̀dù náà ń lù ní ẹ̀yìn Àdìsá ń gbà yẹn títọ́ ti máa ṣe pé mo fẹ́ wọnú pé pákà yẹn because mo bá wọn lọ níjà ṣe ṣẹlẹ̀ nìyẹn níjà ṣe ṣẹlẹ̀ à ń sáré kó irinṣẹ́ yẹn bí mo ṣe ń sáré bá wọn kó nìyẹn níjọ́ yẹn nígbà kẹ́ni tá a bá ń lọ travel ó lè kó jìnnà tó except Àdìsá pẹ̀lú àwọn fans ẹgbẹ́ àgbọn wọn ò tí ì ní personal car but wọ́n láwọn ọ̀rẹ́ tó máa fi mọ́tò gbé wọn wá bẹ́ẹ̀ yẹn but gbogbo àbá bus tó kù inú orí Bedford yẹn la máa wà so wàhálà wà ní iṣẹ́ fújì o gẹ́gẹ́ bá àwọn kan tàbí tí mo ti ń wò pé dó wọ́n lè rò pé ogun ni but ogun kọ́ ó depend bó bá ṣe mú un fọ́pẹ̀rẹ̀ Àdìsá tí mo ń sọ yìí àfà là ń pè ó lè rí kó tó bá rí physical tó mọ̀ tẹ́lẹ̀ ó lè sọ pé ó rí fújì ni ó wà decent ó dà pé ó wà educated tẹ́mọ̀ láàrin yẹn náà within that time èmi tẹ̀tí wá kó lẹ́yìn wọn gbà yẹn ni mo nǹkan kan wáyé ni mo gbọ́ ní ọgbọ́n oúnjẹ bó ṣe pé àwọn mánéjà yẹn Buffalo àti Abe
kọ̀ọ̀kan pé wọ́n kó ọmọọṣẹ́ kúrò lẹ́yìn Àdìsá. Ẹ̀rọ gan lè pẹ̀lú nǹkan tó dènà Àdìsá yẹn láti máa lè progress wọn lábẹ́ after tèmi kúrò ní Ìjẹ̀bú. Máa wo iṣẹ́ Ọlọ́run gbogbo àwọn manager tí mo ń sọ náà ti dolóògbé even go before Àdìsá. Èèyàn kan wà nígbà tí Àdìsá tí mo ń sọ yìí náà Wàsíù Àkànní Abọ́lọ́rẹ́. Òun náà gbé fún Adéwálé Àdìsá lórí stage. Wọ́n sọ fún mi I was there gbogbo time tí mo wà ń bẹ̀ yẹn àbọ̀ wà pẹ̀lú wa. So myself my tear tí mo kàn gbọ́ sí èmi dẹ̀ ti kó mo ti kó lọ́dọ̀ wọn gbà ẹ̀mí ò sí pẹ̀lú àwọn Àdìsá mọ́ ọkàn gbọ́ pé wọ́n wà ní àwọn ọmọ bambos àwọn Àdìsá ti kúrò lẹ́yìn ẹ̀ ọkàn pé wọ́n ti lọ lùlù fábọ̀ abọ̀kẹ̀. Ìyàwó síjọ́ kan mo á ń lọ sàdáyé gbà mí kan eléré complain bí mo yà pàtí ẹ̀ náà wé àbọ̀ rè. The worst part ni pé ṣé mo máa rí gbogbo tíìmù lẹ́yìn àbọ̀ yìí lóòótọ́ orí mi lago pé kí ni Àdìsá ò bá ṣe kí ló lè ṣẹlẹ̀ tí ó bá jẹ owó yìí náà wọ́n ti ń bá wọ́n dẹ̀ kó gbogbo band boys wọ́n dẹ̀ kó kúrò ní àwọn kankan tó lóyè àrú ẹ̀gbọ́n mi tí mo sọ Takiru Abidjan kò pẹ̀lú wọn ò sí ń bẹ̀ mí orí lórí stage ń jẹ́ yẹn but later mo tún wá rí kí ni Àdìsá náà play laughter mo rí àwọn new face then mo rí ẹ̀gbọ́n mi Sakiru tí mo sọ wà ń bẹ̀ òun lóyà but tó dùn mí ẹ̀jẹ̀ kó gbogbo band boys yẹn bó tẹ̀ jẹ́ pé wọ́n lé band boys máa ń kó lẹ́yìn eléré tí wà látòrí kan ti bọ̀ ó lè má jẹ́ fún wọn bóyá onílù kan lásán wọ́n ti lé gbogbo ìlú títí kan ọmọ Ìbàdàn tí mò ń sọ yìí wọ́n ṣínà bítì fún àbọ̀ ń gbà yẹn ó kàn wá ń lo ọwọ́ kan ayé classical Fuji Wàsíù gba ní gbogbo instrumental ká lo jazz ká lo jìtánù kínní wọ́n rántí nígbà tí mo dé agbóyẹnjẹ tí mo yà síbẹ̀ tí mo wo performance wọn wọ́n fẹ́ ìsìlákí wá sí sọ wọ́n fẹ́ mọ́kọ́ Ọlọ́run ti ṣe iná tẹ́lẹ̀ àwọn símẹ́ntà kan máa wọlé láti bẹ̀ gẹ̀ǹgẹ̀ gí gbogbo wọ́n tó bá létí lù wọ́n á máa gbọ́ṣẹ́ tí gbogbo kálukú símẹ́ntà tó máa ṣe. ètò kan ní orúkọ mẹ́rin pọ̀. So Adéwálé Àdìsá kì í ṣe téèyàn lè fọwọ́ rọ́ sẹ́yìn bí owó ti kú o mo rí lórí Facebook ni kì í ṣe nǹkan tó ti pẹ́ just of reason bí alẹ́ this year or last year even ìjọ kan kẹ́ lè mọ ibi tó wéde àwọn àti Barrister pàdé ní ọdún kan Ọdẹ́ọlá Odùtọ́lá road Barrister play lálẹ́ àwọn ọmọ alátiṣe ló ń ṣe nǹkan níjọ́ yẹn àwa play ní ọ̀sán àárọ̀ ní iṣẹ́ Barrister ti wà ní orí fíìdì Adéọlá Odùtọ́lá college lọ́dún náà lọ́hùn. So àwa wá pè nínú ilé àwọn ẹni yẹn tó ń ṣe nǹkan yẹn lọ́sàn-án gbogbo àwọn ọmọ Alhaji Barrister tó ti dé lọ́wọ́ ọ̀sán yẹn agbo àni gbogbo wọn wà àná dé sí ní compound 30 play lọ́sàn-án ọjọ́ yẹn fún àwọn alátiṣe àwọn ẹbí alátiṣe ló ń ṣe nǹkan lọ́dún náà lọ́hùn. So títí tílẹ̀ fi ṣú wọn ń bá a ṣe náà ṣe lọ ṣe wọn lálejò so nígbà tílẹ̀ dẹ̀ ṣú tó ṣe lẹ́tà àwa náà ò lè lọ lé mọ́ ìlú ọgọ́sọgbà àní play alẹ́ ń jẹ́ yẹn sáàdé ni so iṣẹ́ wa wà ń bẹ̀rẹ̀ ọ̀pọ̀ kó iṣẹ́ wọn gbogbo wa pátágbà àbábọ̀ tiwa ibẹ̀ ẹnu Adéọlá Odùtọ́lá school yẹn láti lọ àwọn náà wà mọ́jú pẹ̀lú Alhaji Dr. Sikiru Ayinde Barrister so wọ́n jọ gba ẹ̀yìn cover stage wọlé Alhaji kí gbogbo àwa tá a wà ní surroundings yẹn wọ́n juwọ́ sí gbogbo everybody so kẹ́lẹ̀ fi mọ weight tí Adéwálé Àdìsá yẹn tó ní tó kù sí lérè kan tó bá tẹ̀sí láyé mọ́ mọ̀ pé ká ló wà láyé ó ṣeéṣe kó jẹ́ òun gan ló máa defend rẹ̀ bọ́ọ̀dù kọ́kọ́ tó dùn mí ni pé ojú bá ní rẹ ìjọ tó ń lo interview rẹ̀ kò dárúkọ Adéwálé Àdìsá pé ń play pẹ̀lú ẹ̀ wọn kàn dárúkọ Sálàwà àti bóyá lápára àkàdónù why. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Rayham Excess RM 139YS Up Minister Road, South Rayham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà. ẹ̀rọ orí ojúdọ̀bà tó ṣe kọjá best of the best kò tí ì sí rẹ̀ lágbàáyé the worst part ni pé ọdọọdún ló ń dùn ìgbà táwọn wà ń bẹ̀ yẹn ló ti ń dùn wá sáré ẹṣin wọ́n dẹ̀ máa gbá àwọn eléré wa tẹ́ gbogbo onífújì generally irú gbogbo olórin àti oníjùjù wọ́n bá sọ pé wọ́n ń bọ̀ níjẹ́ bóde wá play bí àìkò náà ti bá ń bàdàn inú wọn máa ń dùn lọ́tọ̀ ẹ̀rọ òbe
commander ládùúgbò mi ojúlówó tí mo sọ tó bẹ tí wàá play kíṣẹ́ mẹ́ta tó wàá play fáwọn ọmọ Sùráká nígbà tí bàbá kan wàá pè ní olórí bàbá yẹn kú ní early 80s òbé play Sunny play tó wà sí àwọn ìlú gan ò play ṣá eléré ti pọ̀ ju gbogbo ojú olówó yẹn pa ààrẹ ni tí atọ́kùn ẹ ti fi àwọn grant kìíní kan tó jẹ́ pé wọ́n sọ pé 90s yẹn làwọn eré náà ń ṣe lọ́gbẹ̀ gbogbo èèyàn mọ̀ wọ́n bọ̀ ní ìsìn ìsàbí dákú rẹ̀tẹ̀ tó ní ìkẹ́ ìmọ̀ nǹkan tó fà ń gbà yẹn àwọn eléré wọ́n lè má ṣe rẹ́kọ̀dù but nǹkan tó owó tó ń rí nígbà yẹn ó flow ó ń jẹ́ káwọn mí gan ló tètè dìde gan rí display lóríṣiríṣi but ní ìsìn ó ti dáyé hall eléré mi gan wàtá ìdéré wà nù hall mi ń bì nítòsí ń bí kó má mọ̀ nígbà tó bá ti pàtẹ sí tata ní pọ́n máa wàásù plane bẹ́ẹ̀ kì ní complain bẹ́ẹ̀ kí kò jẹ́ kí fújì kárí ní onífújì tuntun àwọn kékèké mo rántí nígbà tí mo à ń jẹ̀bú ẹ Aliu Aremu tábàdẹ̀ sọ̀rọ̀ pa Aliu Aremu Pasuma fújì wow tábà sọ̀rọ̀ tún gbà tẹ́rí yẹn ìgbà ohun ìyẹn lè dé tó bá jẹ́ láìfò àti lè fẹ́ mú gbà yẹn tó bá dẹ̀ jẹ́ tún gbà yìí ìfàtọ̀ afẹ́ jókòó ní bí àṣà mọ̀ sí Aliu ó máa ha bí ìbáká ni náà but kò lè fọ́rọ́ Àdìsá sẹ́yìn láàrin ẹ̀ àwọn ọmọ méjì kan dìde wọ́n dìde lẹ́yìn Aliu Aremu yẹn eré ló ń gbè fún tẹ́lẹ̀ ikọ́ àti Ìsàrólé àti ìyá ọmọ Ìjẹ̀bú-Òde then ikọ́ náà Ṣẹ̀san Alamu àwọn ọmọ méjèèjì náà àwọn náà develop interest wọn wọ́n dẹ̀ rain lẹ́gbẹ̀ ni wọ́n lẹ́yìn Aliu tí mo ń sọ yìí kò lè mọ̀ pé tó bá ń sọ̀rọ̀ Aliu Ìjẹ̀bú-Òde ńgbà yẹn náà but gbogbo wọn tó ń sọ wọn ò lè fọwọ́ Àdìsá sẹ́yìn èmi tí mo jókòó síbi Olú Babalọ́lá mo sọ fún pé ní moment yẹn Àdìsá òun ni number 1 táwọn èèyàn náà rí òun náà bí Bàrí àràsá tó lóun jẹ́ tó ń jẹ́ Bàrí ní two barrister Alhaji Rasaq Àyìndé little barrister làwọn ń lò elé Bàrí Jẹ̀bú ó dẹ̀ yí ju àwọn èmi mọ̀ kó yí ju àwọn lọ bàbá kan wà Titus Awónọ́rìn ó jẹ́ kíní kan òòrù lọ́dún náà lọ́hùn a lọ sí Ìjẹ̀bú-Òde a lọ play Orlando ló play lọ́sàn àwọn aláfẹ́ play lálẹ́ nígbà bá a ṣe ń débẹ̀ lálẹ́ yẹn làwọn ọmọ Orlando wọn park nígbà tá bẹ̀rẹ̀ eré Jesus Christ wọ́n ná owó débi pé máà tí mo sọ Titus Awónọ́rìn ní ìmọ̀ bọ́jọ́ ṣì wà wọ́n gbé dá nígbà yẹn gan wọ́n ná náírà títí ìgbà ìmọ̀ àkọ́kọ́ dollars ni bàbá yìí létà ná wọ́n rántí nígbà tí Alhaji Wasiu Ayinde tó ń ṣe tribute fún orí kan tó ṣe fún Barrister wọ́n gbà tó ń dákọ̀ àwọn eléré dárúkọ àwọn eléré wọ́n ò dárúkọ Àdìsá yẹn wọ́n wá lọ ń dákọ̀ ọmọ àtàbọ̀ níjẹ̀bú-Òde bẹ́ẹ̀ kàbọ̀ tí mo sọ yóò gbèrè lẹ́yìn Síkírù Adéwálé Àdìsá ni ẹ̀yìn Àdìsá ló ti kúrò òun náà ti lọ dá dúró Wasiu Alabi ṣe recognition from then to now kò wálẹ̀ bẹ́ẹ̀ káwọn kan wọ́n jọ jẹ́ contemporary tọ́jọ́ táwọn náà jáde ńgbà yẹn ọ̀pọ̀lọpọ̀ ti jábọ́ tó Ọlọ́run ló ń gbé fún yàn Táyé Currency ó wá gbé fún Kàlímsì Oníjẹ̀bú-Òde náà tó létara kan gbọ́ pé Táyé náà máa ti ń kọrin Táyé ń lo Táyé Pàṣọ ńgbà yẹn Táyé Pàṣọ Pàṣọ Ìbàdàn wẹ́ Ọlọ́run tó bless Ọlọ́run tó but àwọn tí ó ti tọ́lọ̀ bless yẹn tọ́lọ̀ ò jẹ́ kán wálẹ̀ yẹn tí báwọn kan là ń sọ 90s gbogbo eré tí mo dárúkọ ẹ̀mẹ́lẹ̀ gbọ́ throughout the world àbí throughout the continent wa so but ẹni tọ́lọ̀ bá gbà fún ẹ mọ àgbàlagbà ẹ mọ aṣáájú so general music tó tí mo lè sọ ń pa ẹni pé kí ẹ ti yó kó máa wá bẹ́kúnbẹ́kún ká di fújì bọ́lọ̀ ṣe gbé fún dìímú so ẹ má jẹ́ kó bàjẹ́ ẹ ṣe ra yín lọ́kàn Alhaji Kollington Àyìnlá ẹ fà wọ́n mọ́ra Wàsíù tí gbogbo ẹ̀kẹ́ wọn àti gbogbo èèyàn ń wò pé bóyá gbéraga tí wọ́n bá ní pọ́lísì gbéraga làwọn èèyàn máa pè é tó bá lè àwọn kan ṣàṣùmọ̀ ẹ̀ṣẹ̀ ló gbéraga burú ó ṣà láwọn ọ̀rọ̀ ńlá kan kọ̀ tó láwọn èèyàn ó bá burú kò ní èèyàn bá ṣe but ìwà ẹ bá ti mọ̀ wà fún níwà ẹ wo ìgbà tí ya Alhaji kú yẹn náà tabaníkàwò but àwọn kan gbà sódì ó yẹ ká Alhaji Kollington wà ń bẹ̀ ẹ wo bàbá Òbé wà láàrin àwọn èèyàn bẹ́ẹ̀ ó kẹ́ nígbà tó bẹ bá wà bàbá wa Òbé tó jẹ́ Jùjú tó bá wà bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ dá ẹ̀dá lé máa tó ó yẹ kẹ́ even mo adúpẹ́ mi sí bẹ́ẹ̀ sí láàrin táìmù yẹn náà ó yẹ kí mo jẹ́ kọ́ ẹ̀kọ́ lè máa drive dẹ̀ lè dára àwọn èèyàn gáàdì wa ń dárìn látàárọ̀ ọjọ́ tó kẹ́ dé bẹ́ẹ̀
ó ṣe é ṣe ká má tún sọ ìtàn but ẹ jọ ẹ jẹ́ kí ogun omi àwọn kan náà ti jẹ àfújì tán ti ṣe àwọn àbúrò wọn mọ́ bọ̀ ẹni tó bá ṣe yẹn 16 ẹ jẹ́ ìsọ̀ kankan mọ́ rántí ọdún kan nígbà tí Pasuma ṣe ń jáde ó wá ṣe eré kan ó ṣe é ṣe kóhun ti gbàgbé níjẹ̀bọ́dé ní Lariat Hotel Isla Jump nígbà máa yẹn òun ṣe mọ́tò àwọn eléré Ṣẹ̀fẹ̀ Àlàó ti wá Asimiru Adébórí ti wá ọ̀gá mi Àdìsá tí mo ń sọ yìí náà ti wá Pasuma ló kàn nígbà tó jẹ́ Pasuma ìjọ tí mo sọ yìí èrò yìí pọ̀ débi pé tíkẹ́ẹ̀tì tán bọ̀ tí mo fẹ́ fàyọ nígbà Pasuma máa dé níbi 12 àbí kìíní lálẹ́ wọ́n bá gbàgbé mi rán wọn létí akọ̀gbọ́ láti ní ilé rí àgbàgbé gbọ̀gbà kí ló ṣẹlẹ̀ eré ní àwọn àdàkà tó rí ẹni tó sọ lọ́dún tí mo ń sọ yìí kò ṣe kó even mọ́tò tí Pasuma bẹ́fọ̀ tó fi kó irinṣẹ́ wá ó lò tó 7 days bí a week ó fa a week ní ládùúgbò yẹn táwọn boy tó ṣì kàtà ẹ̀ níta ìnáṣẹ́ wàá tó ẹ̀ wọ́n kọ́ sí Bedford kọ́ sí kàtà Bedford kó kíta ayà mẹ́rẹ̀ wà lókè kan ìjọ yẹn wọ́n pa níjà Pasuma kan wọ́n pa a lot of people tó pé ńgbà tó di látàṣẹ́ nìyẹn gbogbo àwọn aládùúgbò wọ́n bà nǹkan jẹ́ ládùúgbò yẹn gbèsè tẹ́ pé Pasuma kò wálẹ̀ láti gbà yẹn bí òun mọ̀ máa lárí àṣẹ láti gbà yẹn so kò rẹ́ mọ́ ọdún kan náà Ṣẹ̀fẹ̀ Àlàó ìyẹn tẹ̀lé ṣe kó má wá sí Ìjẹ̀bú-Òde tọ́tọ́dún kan Ṣẹ̀fẹ̀ tó ṣe tó jọ mí lójú tó yà mí lẹ́nu àwọn lọ play Ṣàgámù tó bá a ṣe ń lọ àwọn yà ní ọmọkùnrin àṣàyà pàtẹ́yà mọ́kànlẹ̀ mọ́tò Bedford yẹn blue yẹn ní tàlẹ́gbẹ̀ẹ́ títí pé Ṣẹ̀fẹ̀ Àlàó ọ̀gbẹ́ni ìrè ọmọ ìlú mi ìrè mo ṣe lọ nìyẹn nígbà tá a ṣe ta sẹ́ẹ̀tì tán tá a ṣe mo máa fẹsẹ̀ rìn padà wá sí eré àyẹn yẹn ti lọ sọ̀rọ̀ lẹ́yìn nígbà tí mo débẹ̀ yẹn náà wọ́n kọrin bí ìṣẹ́jú mélòó 6 ó kọ́ dẹ̀ parí play ni mo ṣe parí play gẹ́gẹ́ bí ọmọ gbó mo á wà yíká mi ráwọn ọmọ ọ̀tá mi ráwọn tẹ́gbẹ́ni máa gbé owó lọ ń bì eléré ńlá mo kàn dẹ̀ súnmọ́ wọn ni pé Alhaji àbá Ṣẹ̀fíù Andoso àbá àwọn ti ẹlẹ́gbàá ni nǹkan kan mo ṣáà ṣe tuálè meanwhile tẹ́rí ẹgbẹ́ kan wà tó ń ṣe nígbà yẹn expensive club Alhaji àwọn ti ẹlẹ́gbàá ni expensive èèyàn mú bá làwọn tẹ́rí mú bá làwọn àti mo dá ọkọ̀ báyìí Alhaji wẹ̀yìn straight away níta bọ́sẹ̀ Alhaji kan kọjú sí ẹni yẹn ó kàn bẹ́ẹ̀ ni ẹ ṣe tọ́ bá kò ní ẹ 20 naira touch mẹ́wàá fújì òní wálé lágbára Ọlọ́run dẹ̀ gbogbo ẹni tẹ́ gbé fújì lárugẹ Kasinati Agbalẹ́tù wọ́n pọ̀ so máa kan náà nígbà tí Táyé lolóòjì rẹ̀ òun náà promote fújì so gbogbo yín yẹn máa follow wọn so ẹ̀ ń ṣe dáadáa àti àwọn máa ṣe dáadáa lágbára Ọlọ́run lẹ́ẹ̀kan sí orúkọ mi ní Olúwọlé Babalọ́lá iṣẹ́ tí mo ń ṣe ń sìn real cleaner ni mo ń ṣe o by profession confam one tó jẹ́ nígboro Ẹ̀gbá yìí òṣò onítọ̀hún ọ̀sẹ̀ real cleaning ẹ̀dẹ̀ ti pẹ́ so phone number mi fún ẹ̀ǹtẹ̀ bá fẹ́ pè mí bóyá ẹ̀ǹtẹ̀ mi tẹ̀ wá ń jẹ́ Ìjẹ̀bú-Òde tẹ̀ ti rí ojú ìrí tẹ̀ àmì ìṣẹ̀lẹ̀ pé àbò ní ọ̀bọ̀ èrè 08069781613 08069781613 thank you. ló mú ojú rí.